You are the son of this day. Congratulations. Happy birthday to you. You are the son of this day. Congratulations. Happy birthday to you. You are the son of this day. Congratulations. Happy birthday to you. You are the son of this day. Congratulations. Happy birthday to you. ọjọ́ ìní tí mo tó pé 70 years lẹ́yìn inú mi ti dùn àyà mi ti kún ó kún bí ti àtẹ̀yìnwá lọ tí ó bá ṣọjọ́ tó jọ́ mi ní ju èyí lọ́jọ́ mi jù tó gbogbo tọ́lọ́ ìdógún fún mi ní ìfojúsùn ẹnìkan nínú wọn lóye mọ́ mi lọ́wọ́ mo ti ní ọmọ mo ti di great grandmother torí ọmọ mi náà ti bímọ. ní tẹ́rúbà mọ́tòrò amọ̀pẹ́dá kìkì ọpẹ́ wá pọ̀ àlè sọ́tún torí látọmọ ọwọ́ títí dé ràkòrò nínú gbogbo làálàá kókó ilé ayé yìí kéèyàn tún dàgbà tó pé 70 especially tó bá jọmọ ọ̀ràn Ilelaboye tó bá pé 70 ó tó kópa ẹgbẹ́ kópọ̀ gbà kojú. The son of this day, congratulations, happy birthday to you. You are the son of this day, congratulations. Màmá mi wà láyé fún 70th birthday. Àwọn ọmọ ẹ̀gbọ́n àbúrò ará lọ́ bá wọn péjọ lọ́ bá wọn ṣe. Ìyá mi á túbọ̀ ṣọ̀pọ̀dún láyé o. Mo dẹ̀ tún gbàládùra pé àbúrò wọn aláàjì àtàkì Ilelaboye tó ń dúró tì wọ́n tó ń jẹ́ wọn sí àwọn náà wọ́n ní kánjú kú o. ìyá mi ìṣíwọ̀ bàbá mi ìṣíwọ̀ ìyá mi bàbá mi bàbá mi gbogbo ìṣíwọ̀ mo tún alọ́kọ̀ ní ìṣíwọ̀. ọmọ bíbí sherifat Ilelaboye ọmọ ológo là ń ṣe ọmọ pẹ̀lú àdó ọmọ pẹ̀lú àgbà wọn àṣà èmi last born ìyá mi ń ṣe ọjọ́ ìbílẹ̀ náà pé 70 years birthday. Mo gbàládùn ara wọn pọ́n dípò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ìgbà ọdún bá ọdún kan ni ìyá mi á pé 70 lé ní á pé 80 á pé 90 ó yìí nǹkan ìpẹ́jọ́ láyé kò ní fojú sunkún ọmọ kò ní fojú sunkún àwọn àbúrò ẹ̀. The celebrant is my aunt. Well, I'm very grateful to be here. I'm glad, and also as event planner, I think this is actually my first ever event as event planner. And coming to plan my auntie's birthday, I think it's actually a very big thing. So I wish her well. I wish her long life and prosperity, many more years in good health and wealth. Orúkọ mi ni Sherifat Balógun ní Ilelaboye, àbúrò celebrant tóun náà ṣọjọ́ ìbí lánàá. Mo fẹ́ ṣàdúrà fẹ́ gbọ́n mi Sherifat Adedayo ayálé ọmọlé làpò púpọ̀ ọmọ jíbọ ọmọ òpèrè sọmọṣẹ ọmọ ọ̀sányìn ọmọ àgbélùjì kó ṣọ̀pọ̀ ọdún láyé kó ṣe lúgbalúgba kó má fọmọra rí o kí kankan má ṣe kó má ṣàwọn ọmọ ẹ̀ kó má ṣàwọn àbúrò ẹ̀ náà ká pẹ́ láyé ká dàgbà ká gùn lẹ́mìí eléyìí kó má ṣàṣe mọ́ wa ká péjú ṣe túnṣe ọjọ́ 80 kájọ ṣe 90 kájọ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú ìlera. My name Alhaji Honorable Tunji Ilelaboye, the immediate junior brother to the celebrant. I wish her long life, in prosperity, and she has really done much. She has worked hard in her life. She should sit down, sit back, and eat the fruit of her labor. She has a lot of children, and I can say that. God bless her for that. And grandchildren and great-grandchildren. So I pray to God that she should eat the fruit of her labor. The son of this day, congratulations, happy birthday to you. You are the son of this day, congratulations, happy birthday to you.
birthday to you. Happy birthday to you. Tó tì mí lẹ́yìn tó ṣayẹyẹ yìí lọ́gbọ́dọ̀ wọn àti àbúrò mi náà olú ọmọ ọ̀fìjẹ̀bú ìṣíwọ́ tó ṣe àṣìlẹ́yìn mi àti àbúrò mi náà ṣàkàràtù adéníkè àti àwọn ọmọ mi gbogbo àti ọmọ ọmọ àtàwọn ìyàwó ọmọ àtọkọ ọmọ àti ọmọ àbúrò mi kò tí wọlé ẹbí lọ́wọ́ ara ibi tí wọ́n gbóṣù mọ́ta gbòǹgbò ìdúpẹ́ lọ́wọ́ wọn tó ṣe àtìlẹ́yìn tó yẹ kí ọjọ́ yìí wọ́n kò ṣe ṣọ́ ẹ̀kọ́ tó tì mí wọ́n á dúpẹ́ wọ́n á rọ́jọ́ yìí